Ìbàdàn lóògùn mọ́lá olódògbò olódògbò kẹrì lójú ogun ọ̀ṣọ̀kòtò gẹ̀mẹ̀rẹ̀ bí ìjà ọmọ ará lọ́wọ́ níyà Emmanuel ọmọ ará lọ́wọ́ sọ̀bọ́yọ̀ kí àríkèyọ̀ gbọ̀ngàn òjò ńlárùmíwẹ̀ nílé àròlù ọmọ pé bẹ́yàn bàbá yín délé Olúgbòde kò ní mú mi lẹ́kún rárá ará Àgòdì lọ́lọ́mí àkúrúrú ará Àpápá lọ́lọ́mí òkúdọ̀sà ará Yẹyẹ wọn lọ́dọ̀ kan rárá gẹ́gẹ́ lomi tí wọ́n pọ́n mú ààrẹ Ìbàdàn lọ́làgbàdà lógúdù wodò Ògùnpá lomi lùbàdàn tí sẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọ lọ́mọ òwò ọmọ jẹ́ ènìyàn. Emmanuel bẹ́tí ẹ̀ bá jẹ́ ọmọ mi kan rárá precious tó ní ọ̀sà ọ̀dàdà ọmọ pé wọ́n ò ní fọkànlálẹ̀ nígbàlẹ̀ lẹ́yìn ọba fọkànbalẹ̀ nígbàlẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ wọ́n gbọ́dọ̀ bàbá rẹ̀ lọ́wọ́ èmi ò jẹ́ bá bàbá mi lọ́kọ́ ní àwọn bàbá tó bí ọlọ́mọ iwájú ológbòjò Emmanuel iwájú ológbòjò ìgbé eégún ni ìkúnlẹ̀ ológbòjò ìgbé eégún ni wọ́tọ́ ológbòjò ìgbé eégún òsì ológbòjò ìgbé eégún ni nílé bàbá tó bí ọlọ́mọ wọ́n máa lọ́wọ́ Emmanuel àdìgún wọ́n máa lọ́wọ́ ọ̀la sọ̀ọ́bọ̀yọ̀ kẹ́niyàn àríkẹ́yọ̀ gbọ̀ngàn òjò ńlárọ̀bíwẹ̀ nílé àròlù Ìbàdàn oníbánisọ̀rí àmọ́ mání ìrogun ìjà gbòòrò làrùn Ìbàdàn kí ni ìsọ̀ rẹ̀ sọ́ọ̀sọ̀ ni kí ni ìsọ̀ rẹ̀ sọ́ọ̀sọ̀ ni kí ni ìsọ̀ rẹ̀ sọ́ọ̀sọ̀ ni ẹ̀rọ kílẹ̀ jẹ́ lánàá ẹ̀rọ síkì orin jẹ́ òun lẹ́jọ́ òǹkọ́ sí sísì ìsẹ́ ni.